Otasansan rédíò and TV. ènìyàn márùn-ún ló ti gbẹ́mìí mì nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ lójú pópó lágbègbè Nasfat lójú ọ̀nà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn lọ́jọ́rùú Wednesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2024 ní ìṣẹ̀lẹ̀ láabi náà ṣẹlẹ̀ ní dédé aago mẹ́wàá àárọ̀ léyìí tí ọkọ̀ ńlá akẹ́rù méjì àti ọkọ̀ akérò kan ti forí gbára wọn. Agbẹnusọ ẹ̀ṣọ́ ojú pópó ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn Florence Ope ló ti fọ̀rọ̀ náà léde fún àwọn oníròyìn lọ́jọ́rùú Wednesday ló fi ọ̀rọ̀ náà léde fáwọn akọ̀ròyìn. Ó ní àwọn ènìyàn márùn-ún ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ tí àwọn mẹ́wàá míín sì farapa yánnayànna. Ó ní àwọn tó farapa náà ti wà ní ilé ìwòsàn fún ìtọ́jú tó péye tó sì ní òkú àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ ti wà ní ilé ìgbókùúsí ní Ìdẹ̀ra tó wà ní Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí fún ọ̀kan-ò-jọ̀kan ìròyìn lédè Yorùbá lẹ́ka-jẹ̀ka lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.